Good morning, my people. Happy Saturday, happy weekend. How are you doing? This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Today's gist is about Queen Naomi getting very angry with kabiyesi. Queen Naomi bínú sí kabiyesi. Wọ́n sọ fún kabiyesi pé ìfẹ́ tí wọ́n ní kán lọ pín fáwọn ìyàwó tán ní palace kán pín fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Wípé kán má nífẹ̀ẹ́ àwọn mọ́. ẹ̀yin ọlẹ́ ẹ̀ rí pé gist ẹ̀ ní ìdùn. Anyway, let's go into the gist. If today is your first time on my channel, can you please go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. And to my whole subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́wọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. I normally speak Yoruba on my channel and sometimes English. You see that notification bell is very important. Anytime tẹ́ bá ti press notification bell yẹn, ẹ máa rí fídíò mi. Ó wá important o, ẹ jọ̀ọ́ ẹ subscribe o, ẹ fún mi ní thumb up o. Ọlọ́run Elédùmarè á bá mi bù sápò yín o. Ojú ò ní ti gbogbo yín o. Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Thank you from the bottom of my heart. I do appreciate you. Ìyá Queen Naomi bínú o. Queen Naomi sọ fún kábíyèsí pé ìfẹ́ tán ní kó lọ pín fún àwọn ìyàwó wọn tó wà ní palace lẹ́yọ kọ̀ọ̀kan. Kó bẹ̀rẹ̀ látòrí Mariam, kan fún Elizabeth náà, kan fún Tèmítọ́pẹ́ Tóbi àti olórí Rónkẹ́, kan fún gbogbo wọn, kan pín fún gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin náà mọ̀gbà tá a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí. Ó ti pé ọdún 4 tá a ti ń sọ ọ̀rọ̀ yìí. And gbogbo wa ti support Queen Naomi pé kán move forward. Kán fẹ́ ọkùnrin mi. Ọkùnrin tó máa fi wọ́n lọ́kàn balẹ̀. Okay, a máa padà sẹ́yìn díẹ̀ o. Ẹ rántí ìgbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí í ṣe ètò láti kọ́lé, láti ralé fún àwọn olórí yìí. Ẹ rántí pé kábíyèsí gbégbèsè yẹn lóòótọ́. Wọ́n build chalet tó sọ fáwọn olórí pé kán move lọ síbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Àkànrí tíná sọ ni. Wọ́n ní Mariam rán àwọn ọkùnrin kan lọ ra diesel. Wọ́n ní ìgbà tó yá wọ́n ṣàní pé àwọn tí wọ́n ra diesel yẹn jẹ́wọ́ wọn ka Mariam kó tó wá dé pé wọ́n gbé wọ́n rí àwọn kíní tó fi ra epo wọ́n rí lẹ́yìn ilé tó jóná. So kábíyèsí ò sọ nǹkan kan pẹ̀ mọ́, wọ́n dákẹ́, wọ́n bo ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Nígbà tó tún yá wọ́n tún lọ ra ilé fún ilé ńlá, wọ́n náà máa renovate. Bàbá kábíyèsí dìde. Wọ́n ní wọ́n ní láti renovate ilé. Gbogbo ẹni tó bá fẹ́ kó lọ sílé yẹn kó lọ ṣe ibẹ̀ fúnra wọn bó bá ṣe fẹ́. Kábíyèsí, kí ló dé tẹ́ lè sọ̀rọ̀? Nǹkan tí ò yé mi nìyẹn. Ẹni tó bímọ fún yín, ẹ kàn fi sílẹ̀ bí ìgbà tó yẹ pé live ẹ̀, bí ìgbà tó yẹ pé ó jẹ́ live olóńgbò. Bẹ́ẹ̀ ṣe fi Queen Naomi sílẹ̀ ni. Ọjọ́ ń lọ. Láti ọdún 4 ni ọmọbìnrin ti wà ń ta tí ò kúrò níta pẹ̀lú ọmọ yín. Ẹ dẹ̀ feel anything. Ẹ dẹ̀ jókòó sí palace. Ẹ máa bá wọn lórí dá ìrọ́kẹ̀. Ẹ máa bá wọn dá wàdà. Kí ló dé? Ẹ wá ń sọ pé Queen Naomi ò lè lọ ibì kankan. Wọ́n ò lè lọ bó. Wọ́n ò lè lọ síbo. Wọ́n máa lọ dáadáa. Why tí Queen Naomi ò ní lọ? Tí wọ́n ní lọ fẹ́ ọkùnrin mi? Ṣé kán jókòó sí palace, kán jókòó síta, kán má fẹ́ ọkùnrin kankan nítorí pé kíni? Nítorí pé kẹ́ fi fẹ́ yàwó sí. Gist tí mò ń gbọ́ ní ìsinmi tí ìfẹ́ gbé síta torí mi tí ẹ mọ̀ mo ṣe fẹ́ sọ ni. Mo ní láti ní sùúrù náà. Kí ló dé? Ẹ fi ọmọbìnrin yìí sílẹ̀ jẹ́ kó move on. Wọ́n ní Queen Naomi dá padà fún wọn wípé kán pín gbogbo ìfẹ́ yẹn, kán lọ pín fáwọn obìnrin tán kó jọ sí palace. Ẹ kó obìnrin 6 sí palace, ẹ ṣì ń claim pé ẹ nífẹ̀ẹ́ Queen Naomi. Irọ́ ni kábíyèsí, ẹ nífẹ̀ẹ́ Queen Naomi. Mi support pé ẹ nífẹ̀ẹ́ Queen Naomi. Tẹ́ bá nífẹ̀ẹ́ Queen Naomi, ẹ nífẹ̀ẹ́ obìnrin kankan. Ẹ nífẹ̀ẹ́ obìnrin kankan. Ẹ máa ní Ifá ló sọ bẹ́ẹ̀. Iṣẹ́ yìí nìkan lẹ kọ́kọ́ jọba. Gbogbo àìmọye ọba ní ilẹ̀ Yorùbá tí wọn ò níyàwó kankan tó jẹ́ pé ẹyọkan péré náà ni. Wọ́n dẹ̀ ní fọkànbalẹ̀. Kí ló wà nù kéèyàn máa kóyàwó jọ? Wàhálà ni.
wàhálà àti ìdààmú ni. Ẹ̀ ń kóyàwó jọ, ẹ̀ ń kóyàwó jọ, ẹ̀ ń kóyàwó jọ. Látìgbà tẹ́ ẹ ti kóyàwó jọ, ẹ sọ tòótọ́, èwo ló fi yín lọ́kàn balẹ̀ nínú gbogbo wọn? Tí ò bá ṣe Queen Naomi nìkan ló ń fi yín lọ́kàn balẹ̀. Àtìgbà tẹ́ ẹ ti kóyàwó jọ lẹ ti ní problem. Ẹ gbogbo orí social media ọ̀rọ̀ yín ni everybody ń sọ. Kí ló dé? Ẹ wá ń sọ pé kí Queen Naomi má move on. Kábíyèsí, ọba lẹ jẹ́, ṣùgbọ́n àwa yìí a máa advice yín nítorí pé a jù yín lọ lọ́jọ́ orí. Ẹ ti di bàbá fún wa, ẹ ní láti listen. Ẹ gbọ́ nǹkan tá a máa ń bá yín sọ. Ìwà tẹ́ ń wò dáa, kò dáa rárá. Ẹ wá ní kó má move on. Okay, nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí náwó yàfùyàfù sí marriage Elizabeth 189 million. Ẹ rántí Queen Naomi gbà yẹn o. Ẹ rántí pé Queen Naomi máa ṣe marriage o. Nǹkan tó fi mú yín tẹ́ lọ ṣe marriage Elizabeth, marriage Queen Naomi ló yẹ kẹ́ ṣe, kì í ṣe marriage Elizabeth. Òun ló gbé orí adé, ló gbé lọ́wọ́ síta. Ẹ abandon ẹ̀ pẹ̀lú ọmọ. Ẹ wá ní kó má move on kí ni? Queen Naomi, tí a bá ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín. Ẹ má jẹ́ kéèyàn kankan kó pa àlélé yín lórí o. Ẹ move on pẹ̀lú ayé yín. Ẹ move on pẹ̀lú ìgbésí ayé yín. Ẹ move on pẹ̀lú life yín. Èmi ò ní anything against kábíyèsí, ṣùgbọ́n advice tí mò ń fún kábíyèsí ni pé kábíyèsí kó fi yín sílẹ̀ káwọn kan move on pẹ̀lú life wọn. Kábíyèsí tó bá jẹ́ pé orò tó ṣẹlẹ̀ ní pé kẹ́ ẹ máa fẹ́ ìyàwó jọ, ẹ máa fẹ́ wọn jọ, bọ́ ẹ fi Queen Naomi sílẹ̀. Tẹ́ bá irú mò ń gbọ́ ní ìsìn nǹkan tẹ́ fẹ́ ṣe, ẹ go ahead, ẹ fẹ́ wọn, kò sí wàhálà. Ẹ bá fẹ́ 20 lẹ́ẹ̀kan náà. Tó bá yá, ẹ máa rí ètò máa fún yín ní love nínú wọn. Ṣùgbọ́n ṣé rí Queen Naomi, ọmọ Ọlọ́run ni Queen Naomi. Anointed child of God ni Queen Naomi. A fẹ́ nǹkan kan tó máa stain ara wọn. A fẹ́ nǹkan kan tó máa dá wàhálà sílẹ̀ fún wọn. So ẹ fi Queen Naomi sílẹ̀. Ẹ jẹ́ kó gbégbé sí ayé tuntun. Ẹ jẹ́ kó gbégbé sí ayé ọ̀tun. Ọmọ wà láàrin ẹ̀yin àti Queen Naomi. Ẹ máa tọ́jú ọmọ yín. Ẹ jọ máa sọ̀rọ̀ as tó bímọ fún yín. Ẹ wá ń sọ pé àfi tó bá bímọ kan sí ilẹ̀ tó máa yọ̀ǹda wọn. Why tẹ́ máa sọrú ọ̀rọ̀ báyẹn kábíyèsí? Ọ̀rọ̀ yín ò dáa. Ọ̀rọ̀ yín ò dáa, kò yẹ kẹ́ ẹ sọrú nǹkan báyẹn. Àfi tó bá bímọ kan. Alleged ni nǹkan tẹ́mi gbọ́ ni mò ń sọ. Mo dẹ̀ ní right láti sọ nǹkan tí mo bá gbọ́. Anyway, mo máa cut video ìtòrò tí ń gùn. Màá padà wá, màá wá sọ the other story of it, màá wá sọ fún yín. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣáà dúró, ẹ stay pẹ̀lú channel mi. Torí fídíò tẹ́ máa gbà lẹ́nìí ó máa tó bí 4. So Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ dúró tì mí, tẹ́ ń subscribe. Mo fẹ́ gbàdúrà fún yín. Ibi ò ní bá ilé yín o. Ọ̀dẹ̀dẹ̀ yín kò ní gbiná o. Àwọn ọmọ yín wọn ní kú mọ́ yín lójú o. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ọba Elédùmarè aláàánú á bá mi ṣàánú fún yín tọmọtọmọ. Ẹ ní rí ibi ọmọ, ẹ ní rí wàhálà ọmọ, ẹ ní rí ìdààmú ọmọ lórí iṣẹ́ yín. Ire ló máa jẹ́ tiyín. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ subscribe, etí yín tẹ́ fi ń gbọ́ mi o, etí yín ò ní di o. Gbogbo ẹ̀yin tẹ́ ń share, ìgbéga lẹ́nu iṣẹ́ yín, ẹ ṣé gan ni. Mo appreciate yín o from the bottom of my heart. Thank you so much. God Almighty will bless you. Èmi ọmọ yín ni o, Mashola. Wọn ní fẹ́ lómi ṣe mí ò ní àṣẹ Ọlọ́run. Ọ̀sẹ̀ yìí á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sálàáfíà o. Thank you. Share this video, like and subscribe.